Nílé lóko lájò lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Muslimaiti. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Muslimaiti. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Muslimaiti TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Muslimaiti kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Mọ̀rẹ̀ ń tàn ká tí wọ́n náà bá dọ̀ bá ti mú wá bá mi tó mú dẹ̀ra kan wá bá mi tó má parí kan wá. Èyí á fi òkúrọ̀ ẹ̀jẹ̀ ìrùn náà yín. Ìdúpẹ́ ká tó tún fi mú mi yìí. Ibi tí ìsìn ìrònú pé báwo ní ti dúpẹ́ eléyìí. Wọ́n yọ ọ́nà Àwọn ọmọ àwọn orí ṣe é ṣe ọmọ mu ti wá. Èmi náà lọ́hùn. Yìí ìdúpẹ́ tán, ọmọ rẹ̀ lè wá. Èmi náà lọ́hùn. Yìí ìdúpẹ́ tán, báwo àfáà ó ṣe lóun fẹ́ ṣèjọ ọmọ. Tọ́wọ́ á dàbí tẹni tó lówó lọ́wọ́ èmi àti ìdílówó ó sì ní máa ṣe èmi lèmi ṣe ò máa ṣe owó tó fẹ́ ṣe èmi gbogbo téèyàn bí bóyá láti lọ àbùkù láti rí ó fowó bò láti rí ó fèèyàn bò láti rí ó kú àdá bò láti rí ó fọjọ́